ayé Yorùbá ti bàjẹ́ Yorùbá ayé yín ti bàjẹ́ nílọrin àwọn Haúsá lé gbogbo yín kúrò nílùú 23 villages náà ti lé gbogbo àwọn èèyàn kúrò nílùú wọn 23 náà lé gbogbo wọn kúrò nílùú wọn Haúsá gba gbogbo rí kọ̀ọ̀kan ṣe sí and ẹ̀dẹ̀ ní president tó jẹ́ Yorùbá ayé yín ti bàjẹ́ tó lè ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò ó lè ṣẹlẹ̀ Haúsá lè gbàrú ẹ̀ kí àwọn kan wá láti ibì kan kán wá gbalẹ̀ wọn mọ́ wọn lọ́wọ́ kí gbọ́dọ̀ àlè wá sá lọ tán president yín orí kankan ṣe sí rí kankan ṣe sọ ọ̀rọ̀ òṣì lẹ́ ń sọ ìdílé ń gbọ̀n lórí social media ayé yín ti bàjẹ́ Yorùbá ìwà àtẹ̀dálẹ̀ òun ló ń bá ayé yín jẹ́ so nílọrin ní Kwara State báwo ṣe máa gba gbogbo Kwara mọ́ wa lọ́wọ́ tó ṣe máa wòre ayé yín ti bàjẹ́ ìran Yorùbá ìran òṣì níyín ayé yín ti bá ìran ọ̀dàlẹ̀ ẹ máa dálẹ̀ ara yín dáyé máa fi parẹ́ ni ayé Yorùbá ti bàjẹ́ wọ́n ti gba Kwara mọ́ yín lọ́wọ́ ayé yín ti bàjẹ́ Yorùbá mo regret ọmọ Yorùbá ni mí o Yorùbá òun ṣèyàn ayé Yorùbá ti bàjẹ́ gbogbo ọgbọ́n àgbọ́jù òwe tẹni òṣì lẹ fi ń ṣe ìranì lẹ fi ń ṣe ayé Yorùbá ti bàjẹ́ àwọn Yorùbá gangan dà àwọn Afẹ́nifẹ́re dà kò sí Afẹ́nifẹ́re mọ́ Afẹ́nifóṣì Afẹ́nifẹ́ọ̀dẹ̀ náà ń wá ẹni tó máa gbé ráìsì fún tó máa gbọ́jọ́ wájú ẹ̀ náà ń wá ayé Yorùbá ti bàjẹ́ ẹni president Yorùbá ìyá dẹ̀ ń jẹ yín wọ́n tún lé gbogbo yín Haúsá pa gbogbo wọn tán nílọrin ní Kwara wọ́n pa 23 villages wọ́n lé gbogbo wọn kúrò tán ẹni president o ẹni governor nílùú yẹn o rí kọ̀ọ̀kan ṣe sí ayé Yorùbá ti bàjẹ́.